Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyàkùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó fàyàkùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó fàyàkùn. Mo kí gbogbo wa ọlọ́kan òjọ̀kan. Mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ní àǹfààní tí ẹ ń wò mí ní òní. Ojú tí ẹ fi ń wò mí ojú ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí ò ní di. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Olatiboye tí ayé mọ̀ sí ìwé ń jẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ lórí ètò yìí, àwọn nǹkan tí a gbé dání tí a máa ń ṣe gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a máa ń lo ewé àti egbò fún, ní àwọn nǹkan kéékèèké tí a lè máa lò tàbí tí a lè ṣe fúnra wa. Lẹ́yìn náà a ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ sàrà tí ó máa tẹ̀lé. Lẹ́yìn náà bákan náà a ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tí a mọ̀ sí numerology. Èyí tí a fẹ́ bára wa sọ ní èní náà ni bí a ṣe ń lo ewé àbámọ̀dá àti àwọn ewé kọ̀ọ̀kan míì fún iṣẹ́ àánú, tàbí tí èèyàn bá ní ogun promise and faith, tàbí tí kòríra bá wà ní ara èèyàn. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí kí eléyìí kó mọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn tí a ti ṣe àti tí a ti ṣe, torí pé èyí tí a ti ṣe pọ̀ ju èyí tí a ti ṣe lọ, ìyẹn lọ́kan òjọ̀kan, tó fi ń jẹ́ pé èyí tí a ti ṣe ó pọ̀ gan ju àwọn èyí tí a ti ṣe lọ. Tí Ọlọ́run bá ń gbà wá láàyè, a máa bára wa sọ̀rọ̀ náà ni. Èyí tá sọ tá ní sọ mímọ́, Ọlọ́run jẹ́ ká sọ. Èyí tá ló gbọ́ tí a ní gbọ́ mímọ́, Ọlọ́run jẹ́ kí a bá wọn gbọ́. A ní ṣe nǹkan tí yóò kó bá wa. Wọ́n ní tí a bá ń be careful, tá a bá ń be careful, ẹni tí kò be careful ńkọ́, ìwọ tó gbé mọ́tò sójú ọ̀nà tó ló ń be careful, ò fẹ́ gbáyàn àbí ò fẹ́ kọlu mọ́tò, ẹni tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ tí kò bá be careful ńkọ́, tó bá kọlu ẹ̀, nǹkan burúkú kò ní ṣe wá, kò ní sọmọ wa, kò ní ṣaya wa láṣẹ Ìdùmarè. Tí a bá wá ní àwọn ìbéèrè míì tí a bá fẹ́ máa béèrè, bóyá fún ìpèníjà, kì í ṣe pé bóyá ẹjọ́ o, mo ń rìn lọ lójú títì, ẹnìkan gbá mi létí, kí nìkan tó lè ṣe fún un, tàbí bàbá o, mo fi fóònù mi síbi kan, wọ́n mú, kí n máa ṣèwádìí tàbí kí n máa bá kí n máa béèrè, kí n máa múlẹ̀. Mi ò mú gbogbo yẹn, mi ò ṣe, mi ò mọ̀ ń pa ẹ̀. Tá bá jí nǹkan ẹ̀, gbà fọ́lọ́run. Àmì nǹkan tó lúwẹ̀ náà tó yẹ pé ńgbà míì tí wọ́n mú, àgbà fọ́lọ́run náà ni.
wọ́n ní prevention is better than cure. Tí a bá tọ́jú nǹkan wa dáadáa, lóòótọ́ àmẹ́ni tó ń sọ wa, àmọ́ kí wọ́n gbé nǹkan wa ká mọ́ sọ pé jọ̀ọ́ kí ni nǹkan o, kò sí pé nǹkan tó fi ń wá olè tó fi ń mú olè ò sí, àmọ́ èmi ò kì í ṣe ẹrù wa kò ní dẹrù olè láṣẹ Èdùmàrè. Tó yẹ kí n mú ọ̀rọ̀ wa ni pé a dá WhatsApp kan sílẹ̀ tí a ti máa ń bára wa sọ̀rọ̀. So orí gúúpù yìí tí mo sọ lórí WhatsApp yìí, àwọn ìbéèrè tí ó wà reasonable, àwọn tó wà ń bẹ̀ wọ́n mọ̀. Tí a bá rí nìkan tó bá béèrè àwọn ìbéèrè tí ò bá ti nǹkan tí à ń ṣe ń bẹ̀ mu, èsì tí ò bá ara ẹ̀mú náà ni à ń dá wọn lóhùn bẹ́ẹ̀, torí òfin wà, wọ́n nílùú tí ò sófin ẹ̀sìn ò sí ń bẹ̀. Nǹkan téèyàn bá dẹ̀ mọ̀ ò ní èèyàn á sọ. Ní téèyàn bá dẹ̀ ti mọ̀ tí wọ́n bá béèrè lọ́wọ́ èèyàn, tó bá yẹ pé ká ánsà tó dáa lèèyàn ó fún irú ẹni bẹ́ẹ̀, èèyàn ó fún un. Apá ánsà kejì náà ni èèyàn ó dá lóhùn náà ni. Ẹnìkan kọ́ ni ó ń bọ ẹnìkan, a create eléyìí ìyẹn láti máa fi ran ara wa lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni. Recently bàbá kan sọ̀rọ̀ ní orí WhatsApp náà. Wọ́n béèrè àwọn ọ̀rọ̀ kan pé ọmọ àwọn ara wọn ń gbóná, nǹkan ara ẹ̀ ń gbóná, ti gbé lọ sí hospital, still ara yẹn sì ń gbóná. Bó dẹ̀ ti mú ọ̀rọ̀ kan wá nígbà kan rí nínú àwọn fídíòs mi bí a ṣe máa ń lo èso ògìrìsákọ́. Àmọ́ nígbà tó jẹ́ ìjẹ́ pàjáwìrì, mo ní láti sọ fún wọn pé ẹ ṣe bẹ́ẹ̀. Wọ́n lè ṣe alhamdulillah ara ọmọ náà balẹ̀. Irú nǹkan bẹ́ẹ̀ la wà fún. Ìyẹn ní orí ètò nǹkan tá a wà fún nìyẹn. Ọlọ́run ní dáa láàmú. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí WhatsApp wa. Ní link tí a fi sí abẹ́ description fídíò yìí, ẹ máa bá ń bẹ̀ click ẹ̀. Tí a bá ní kẹsẹ̀ máa háàdì yín síbẹ̀, mo lè máa ráyè àti háàdì yín, ẹ háàdì ara yín kí ẹ darapọ̀ mọ́ wa. Ẹ wá rí èyí tí a mú wá fún wa ní òní, òun náà ni bí a ṣe máa ń lo ọṣẹ joy. Ìyẹn ọṣẹ joy, bí a ṣe máa ń lo ọṣẹ joy. Ọṣẹ joy bí a ṣe máa ń lò ó ní mo fẹ́ ṣàlàyé fún wa lénìí. Fún iṣẹ́ àánú, ogun promise and faith, ìfẹ́ràn ìmú ìkórira kúrò tàbí aṣínà oore ó ní mo mú wá fún wa ní òní. Àmọ́ ọṣẹ yìí tí a fẹ́ lò, ọṣẹ joy yìí tí a fẹ́ lò, 8 ó ní a máa wá. A rí pé inú páàkì kan báyìí 6 ló wà ń bẹ̀, 1 2 3 4 5 6. 8 ó ní a fẹ́ lò. A gbọ́dọ̀ lò ju 8 lọ. Tó bá ti kọjá 8, ó ti kọjá iye òǹkà èyí tí a fẹ́ lò fún iṣẹ́ yìí. Ó dẹ̀ lè má rí bí a sì fẹ́ kó rí. Kí wá ní nǹkan tí a fẹ́ wá, tí a fẹ́ lò fún iṣẹ́ yìí? Ẹ jẹ́ ká wá ewé àbámọ̀dá. Àkọ́kọ́, ẹ jẹ́ ká wá ewé origin ó di 2, àti ewé rẹ́rìn kòmí ó di 3, pẹ̀lú ewé ewúro ó di egbògi 4. Kí ni nǹkan tí mo dákọ̀? Ẹ jẹ́ ká wá ewé àbámọ̀dá, ẹ jẹ́ ká wá ewé origin. Tútù ni gbogbo èyí tí mo sọ yìí tó ti dájú ní ẹ̀, torí omi ẹ̀ a nílò rẹ̀. Ewé àbámọ̀dá, ewé origin, ewé ewúro, ewé rẹ́rìn kòmí ó jẹ́ ewé 3. Ewé ni a máa kó sínú odó. Ẹ jẹ́ ká gún, ká fọwọ́ gbó. Àtọ́tù arére ìròyìn ayọ̀ kan mo mọ́sẹ̀ ti gbọ̀n yín o. Ẹ tẹ́tí ibùdó jẹ́ kí n máa bá mi ká lọ. Mi ò pé méjì, èmi náà ni Pastor Brain. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi ò mú ròyìn ìbànújẹ́ wá fún yín, àfi ìròyìn ayọ̀. Ẹ wo iléeṣẹ́ kan pàtàkì tí a mọ̀ sí Ewéjẹ́ Ben Nigeria Limited. Wọ́n ti ṣàgbékalẹ̀ ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Produced by Dr. Olatiboye Mutiu aka Babewenje. Mọ́tò máa mú bọ́ iṣẹ́, àmúbọ̀ ìyàwó, àmúbọ̀ ọkọ, àmúbọ̀ tó wọ́páyé ti kẹ̀yìn sí ẹ. Ọ̀nà àbáyọ ti dé o. Ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Wo má jáyà 5,500 naira péré ni àgbékalẹ̀. Ọ́fíìsì àjẹsí wọn wà ní Unique Avenue, Gbágà, Ìkòròdú, Lagos. Telephone 070 37 42 25 52. Lẹ́ẹ̀kan sí 070 37 42 25 52. Tàbí 080 29 48 46 96.
lẹ́ẹ̀kan sí 080 29 48 46 96. fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 090 53 33 27 47 lẹ́ẹ̀kan sí 090 53 33 27 47. fún àfikún kò sí ìlú tọ́ṣẹ yóò kí n dé o tọ́lá ṣẹ̀ṣẹ̀ kó pé nọ́mbà yìí ọṣẹ yóò sì dọ́dọ̀ rẹ. tá a bá ti fọwọ́ gbo ẹ jẹ́ ká bu omi níwọ̀nba sí omi níwọ̀nba ẹ jẹ́ ká bu sí tá a bá ti bu omi sí ẹ jẹ́ ká gbó dáadáa tá a bá ti wá gbo èyí tí mo sọ yìí omi níwọ̀nba ni o tá a bá ti gbó torí ó ní omi àgbọn nínú tá a bá ti wá gbó ẹ jẹ́ ká fún ẹ wá rómi tá a fún yìí ẹ wá jẹ́ ká pa àgbọn kan sínú ẹ̀ tàbí méjì ẹ jẹ́ ká pa sínú ẹ̀ tá a bá ti pa àgbọn yìí sínú ẹ̀ tán tí a bá ní àwọn àfáà tí wọ́n lè bá wa hàn kéwú àfáà tí wọ́n bá lè bá wa hàn kéwú ẹ jẹ́ kí a ní kí wọ́n bá wa hàn wàlíkẹ́tù àlẹ́yìká mi bàtà mi ní ẹ jẹ́ kí wọ́n bá wa hàn ní iyekíye tó bá pọ̀ díẹ̀ àmọ́ tá a bá hàn àgbọ̀dọ̀ ká lẹ́yìn ìgbà náà ẹ jẹ́ ká hàn áyà tó wà ní suratu Yasin bímọ́gà fáìlì bí wájà iná nínú kìràmì náà ká hàn yín náà ní iyekíye méjèèjì yìí omi tí tá a fọ omi àgbọn sí láfi fọ ọ̀ǹtù yìí tá a bá fi fọ ẹ wá rí ọṣẹ yìí ẹ jẹ́ ká rín sínú abọ́ kan tàbí ká fi omi díẹ̀ ká fi sè lórí iná kó rọ̀ tó bá ti rọ̀ dáadáa ẹ wá rí omi nǹkan tí a gùn yìí ó ní a fi pò dáadáa tó bá ti wá pò tó ti pò tán ẹ wá jẹ́ ká kó ọṣẹ yìí sínú ike funfun kò jù bẹ́ẹ̀ lọ àwọn sàkìtì nǹkan tá a gún ewé tá a gún yẹn nídìí àwọn yẹn mọ́ o omi tá a fẹ́ náà láti gbà yẹn ẹ jẹ́ ká gún tá a bá ti wá gún iṣẹ́ yìí ẹ jẹ́ ká gbé pamọ́ tó bá jẹ́ pọ́jọ́ Monday là á ṣe Monday Tuesday Wednesday Thursday ó di Thursday ká tó máa wẹ̀ ìyẹn láràárọ̀ kò láàmú wẹ̀ tá a bá wẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run á gbórúkọ Ọlọ́run bá tóbi pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀nà ó sí àyẹ̀wò òkun láṣẹ Ìdùmarè ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ́nà lénìí èmi náà ni ọmọ yín àbúrò yẹn olùfẹ́ Dr. Mutiu Olatiboye tí ayé mọ̀ sí wí jẹ́ tó bá dìgbà mí àtọ̀